Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi. Èyí ni láti máa sọ fún wa pé ẹni tí ẹ̀ ń wò yìí àti bútà tí ẹ̀ ń wò yìí bútà ẹni tàpí tí ẹ̀ ń wò yìí òun náà ni àwọn ọmọ ìyá wa tí wọ́n ní kí a gbé wá sínú president civil ti Chevier láti fi ran àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́wọ́ láti máa kírun nígbàkúgbà àti lóòrèkóòrè pàápàá jùlọ wọ́n ní àwọn fẹ́ máa kí yídì lọ́mọ ìyá sọ pé ká kó ẹlí ìwá fún wọn àti àgé a sì dúpẹ́ ní ọwọ́ àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ aṣọ́gbà nínú ọgbà ẹ̀wọ̀n ní ìbàyí tí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ gbogbo ẹ̀wọ̀n ìyá wa tó kù ẹ dákun ẹ jẹ́ ká ran Islam lọ́wọ́ ká ran ọmọ ìyá tó wà lẹ́wọ̀n ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká gbìyànjú àwọn ẹlẹ́sìn kejì gbogbo ìgbà ni wọ́n ń gbé nǹkan wá síbí ẹ jẹ́ káwa náà ká ṣe bíi tiwọn ká ràn wọ́n lọ́wọ́ oúnjẹ jíjẹ ká fún wọn gẹ́gẹ́ bí a ṣe gbélé ìwà nìsín nǹkan mi wà aṣọ wọn nílò ẹgbẹ́ wa ká fi ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ o Ọlọ́run bá láàánú àwọn tó wà ń bẹ̀ Ọlọ́run yọwọ́ lẹ́wọ̀n inshallah. Et pour un don de nattes et de tapis aux musulmans afin de leur permettre de pouvoir toujours accomplir leur acte religieux dans les prisons. Je pense que c'est essentiel pour cet acte-là. Et nous invitons aussi tous ceux qui aussi peuvent les aider à pouvoir mieux se sentir, au-delà de tous les prisonniers, à pouvoir mieux se sentir dans leur épreuve, dans l'accompagnement. Parce qu'après la prison, il y a ce qu'on appelle la réinsertion. Voilà, ce ne sont pas des pareils, mais ce sont des gens que nous pouvons réintégrer après. Donc, dans cet accompagnement, ce qui concerne la vie sociale, religieuse, il faudrait que vraiment nous les accompagnions afin que vraiment ils sortent en des personnes aguerries, réformées, qui peuvent intégrer la société pour le bien-être de tous. Merci. Amen.